ìwọ ọmọ Yorùbá tán ti fi Kùránì tàn ẹ́ jẹ àti Báíbù ó yá wo fídíò yìí wo kó kẹ́kọ̀ọ́. ṣùgbọ́n àgbà yín sọ ń sin ẹ̀gbọ́n àlè wọ́n bá yín sọ ẹ̀gbọ́n ẹ ṣe ń fa láìláì lọ́la òye kiri ẹ ṣe ń pe Jesus Christ náà àwọn tó fẹ́ yìnbọn parí tó fẹ́ dùn lọ́rùn àwọn lẹ́rí yẹn o àwọn lẹ́rí yẹn o láìláì lọ́la òye kiri máa fà kiri wọ́n fi ẹ̀sìn wọ́n wá tàn yín jẹ gbà nǹkan tó wà lọ́wọ́ yín tó lè wúlò fún yín tó lè wù sífẹ̀ẹ́ yín wọ́n wá gbà kú lọ́wọ́ yín láti rí yín parada ẹ̀ kẹ́kọ̀ọ́ òun lọ́ ti wọ ogbó lọ́ ti sọ̀rọ̀ àdín yẹn Ọlọ́run dẹ̀ wà àbọ́lọ́run ò sí àwọn ẹlẹ́sìn méjì wọ́n ń para wọn wọ́n torí ẹ̀ wọ́n dógun lé láàrin ìlú níbo lọ́lọ́run yẹ́ wà tí ó lè para wọn fún kan tí ó lè wà lájà ẹ fúra àbí ẹ má wọrí ẹ má jì ẹ má fa láìláìláìlá òwèrè yín kiri ẹ má pe Jésù tí ó exist tí ó tẹ Nàìjíríà rí ẹ jí Jésù tí ó tẹ Nàìjíríà yìí. ẹ̀yin ọmọ Yorùbá mò ń bẹ̀ yín ni kò ní síbì kan tá a fẹ́ pè nílé mọ́ mò ń bẹ̀ yín ni ẹ try kẹ́ understand kinní yìí kò sí heaven kò sálùjọ náà kò síná irọ́ ni wọ́n kàn package ẹ̀sìn yẹn wá láti wá deceive wa ni mo fẹ́ kẹ́ try kẹ́ understand the pattern yìí deceive disarm and conquer wọ́n á deceive yín òun làwọn pastor àwọn àfáà yẹn ń ṣe they are deceiving us kò ságbára kankan náà àwọn òwe tán gbé wá kò ságbára kankan nínú ẹ̀sìn yẹn àwọn ẹ̀sìn yẹn dẹ̀ ń tako agbára àwọn bàbá wa that is deceive they are deceiving us ẹ jí disarm tó bá ti deceive yín tán àwọn agbára tẹ́ ẹ níyẹn ẹ wá máa dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ dá nǹkan tó ń ṣe lé wọn eléégún ó ti sun ẹ̀kú eégún Ògún ó ti lọ dànù wọ́n ti parọ́ fún pé irin lásán ni kò ní nǹkan kan ṣe irọ́ ni kíní yìí ó ń pe Ògún lọ́lọ́run lọ dànù ọ̀pọ̀lọpọ̀ ti dànù Ṣàngó ó ti dànù ó ti gbélẹ̀ after that tó bá ti rí pé ti empty they will now conquer òun ni nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n wá mú ọmọ Yorùbá wọ́n ṣe bísímìláì wọ́n dẹ̀ ń du understand pattern yìí deceive disarm and conquer ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ mọ nǹkan tí wọ́n ń ṣe fún wa ni disarm with calmness wọ́n farabalẹ̀ disarm wa confuse with silence wọ́n ọ̀rá dákẹ́ wọ́n confuse wa àwọn èèyàn ti wà confuse báyìí and win with action wọ́n wá ń pa wá pẹ̀lú action ẹ̀yin èèyàn wa ẹ jí everything là ń rí tó ń ṣẹlẹ̀ yìí àwọn arábí yóò mú lérè wọ́n máa pa everybody wọ́n á gbalẹ̀ wa wọ́n ti surround wa kò sẹ́ni tó fẹ́ kú tí ò bá sẹ́ni tó fẹ́ kú everybody máa padà kú á dá káwọn kan tètè lọ kojú àwọn arábí mo ń sọ tèmi àtúnwálayé ẹ̀sán kò síná kankan bí kan kò sálùjọ náà kankan bí kankan irọ́ làwọn ẹ̀sìn yìí ẹ̀yin ọmọ ojú ẹ padà lọ lé ẹ lọ gbé àwọn agbára yìí ẹ tètè lọ máa ṣe kẹ́ máa dán wò kẹ́ máa rí pé ògidì confam ni ẹ̀sìn irọ́ lásán ni bàbá tí wọ́n slaughter yẹn ó máa pe Jésù o ó máa gbàdúrà sí Jésù o kò Jésù ò jáde o ẹ jí irọ́ lásán òun ni àwọn ẹ̀sìn yìí mò ń bẹ̀ yín ni ẹ padà lọ lé yín nǹkan tó bá ń ṣe lé yín ni kẹ́ ẹ lọ máa ṣe ẹ tètè lọ dira ẹ kúrò ní àwọn ẹ̀sìn òfò yìí ṣe ra àwọn pásítọ̀ àwọn àáfàá yẹn iṣẹ́ kan náà ni wọ́n jọ ń ṣe they are sent agent to disarm us ẹ padà lọ lé yín wọ́n pa Professor Pella wọ́n disarm ẹ̀ wọ́n dẹ̀ pa mélòó láwọn tó ti pa báyìí sì ó yẹ kẹ́ ẹ ti máa pe àwọn pastors àwọn àáfàá yẹn pé kán wọnú igbó kán sa Quran kán sa Bible kán wọnú igbó lọ báyìí ó yẹ kẹ́ ẹ ti máa pe wọ́n báyìí ẹ̀yin ọmọ Oòduà ẹ jí ẹ jọ̀ọ́ ẹ padà lọ lé yín nǹkan tó bá ń ṣe lé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró ó dìgbà.